mo ṣe bá wà lólorò lẹ́bẹ̀ẹ́dì ilé. Ìsẹ́yìn oró ẹbẹ̀ dì mọ́ owó jájá tó jára sẹ́yìn ọmọdé ọgbà tó lásẹ̀yìn. Aláǹgèrè. ọmọ olúwo fi mọ ẹyin jù ẹ́. ìlú tá ń pè ní Ìṣẹ́yìn yìí nígbà ìwáṣẹ̀ ìlú mọ̀kán ni àwọn bàbá wa ń pè é. Ó hàn sí wa gbangba pé ẹ jẹ́ ń tú àṣírí ẹyọ kan fún yín. Lásìkò yẹn gbogbo àwọn tó bá joyè ń wé pẹ́ tí wọ́n fi kú, kò sí bí ìgbàgbọ́ tàbí mùsùlùmí bí Ifá ẹbọ ni wọ́n ń ṣe. So wọ́n ó ṣe orò yẹn láti jẹ́ kí láyé ìgbà kan kí nìyẹn ti mú àwọn bàbá wa la òun yẹn fẹ́ ká pé èèyàn ó sìnkú wọn. Tíjà bá dé tó di hehehehe ọmọ yẹn kàn lè fẹsẹ̀ gbálẹ̀ pì báyìí lẹ́kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí ó ti disappear ó ti. Àwa mẹ́rin gbogbo wa ń sọ pé adálò Ìṣẹ́yìn sílẹ̀ èèyàn mẹ́ta lọ́kọ́ dé. Jagun Ìṣẹ́yìn ti bí Jagun Làdó, Jagun Ajíbọ́dẹ àti. a sì ọmọdé jòjò ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. mo ṣe bá wà lólorò lẹ́bẹ̀ẹ́dì ilé. Ìsẹ́yìn oró ẹbẹ̀ dì mọ́. Aláǹgèrè. Ẹ káàbọ̀ sí ìlú Ìṣẹ́yìn. Ìṣẹ́yìn orò ọmọ ẹbẹ̀ dì mọ́ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká kọ́gbọ́n, ẹ jẹ́ ká gbomi ọgbọ́n mu lẹ́nu àwọn àgbà. Bàbá ẹ bá dárúkọ yín fún àwọn tó wà káàkiri àgbáyé. Èmi ni olóyè wọ̀nlẹ̀wọ̀nlẹ̀ James Taiwo Adékúnlé Jagun ti gbogbo ilẹ̀ Ìṣẹ́yìn. Wọ́n máa ní Ìṣẹ́yìn orò ọmọ ẹbẹ̀ dì mọ́ kọ̀ọ̀kan. Ìṣẹ́yìn orò yẹn la fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa bàbá. Ẹ bá wa sọ àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Bàbá ní orò nínú ilé à ń ṣe orò, ìdílé kọ̀ọ̀kan ní orò tó fi jẹ́ pé ńgbà àwọn ọmọ yẹn bá dàgbà tán tí wọ́n bá dògbó tí wọ́n bá jáde wọ́n á rọ́wọ́ mú. Orò yìí tá à ń ṣe nílùú Ìṣẹ́yìn fún ọba ni. Nígbà ìwáṣẹ̀ ìgbà tó di wípé Ẹ̀bẹ̀dì ó jẹ Àṣẹ́yìn kò jẹ Àṣẹ́yìn tó wá agbára lọ. Ìgbà tí èdè tí wọ́n fi àbúrò rẹ̀ jẹ ó sì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lọ́wọ́ wá tí ó mú ìlú lọ síwájú, tí ó mú ìlú dàgbàsókè, tí kò ní sí ikú aláboyún, tí kò ní sí bí àárẹ̀ tàbí bí ìjàmbá. Ìgbà tó wá dé yẹn ó láti tó dé tó padà jagun gangan ọ̀kínú àwọn tó wà ní ipò tí mo wà yìí lọ́jọ́ wọn àná tá à ń pè ní Elékùrè òun gan ló fi sílẹ̀ lọ. A gbọ́ pé ńgbà tó padà dé ó ti sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wá tí ó mú lò tẹ̀síwájú bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́. Ìyẹn ló wá pè Jagun Elékùrè yẹn pé kíní yóò báwo làwọn ó ṣe kó wọ ìlú tí ló fi tùbà tí ó fi tùṣẹ́. Ẹ jẹ́ ń tú àṣírí ẹyọ kan fún yín. Lásìkò yẹn gbogbo àwọn tó bá joyè ń wé pẹ́ tí wọ́n fi kú, kò sí bí ìgbàgbọ́ tàbí mùsùlùmí lásìkò yẹn bí Ifá ẹbọ ni wọ́n ń ṣe. So wọ́n ó ṣe orò yẹn láti jẹ́ kí ìlú dára bí a ṣe ń sọ̀rọ̀ òdílé gan láti jẹ́ kí ìlú tẹ̀síwájú a kàn máa jẹ́ kó ṣàìsàn àti oríṣiríṣi. So gbogbo àwọn nǹkan tí wọ́n á kó wá sílùú tí ìlú ó fi tùbà tí ó fi tùṣẹ́ Elékùrè ló kó kinní yẹn lọ. Ṣùgbọ́n a gbọ́ pé Ẹ̀bẹ̀dì bínú gbà náà torí pé òun la gbọ́ pé wọ́n fẹ́ fi jẹ Àṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn. Bọ̀tún ìgbà tí ó tètè dé lásìkò yẹn àwọn ìwọ̀n mú àbúrò rẹ̀ gbàdé ńgbà bá sì kóró yẹn gbogbo ojú kó máa wo kinní yẹn. So wọ́n bá fi orò séde lásìkò yẹn ni wọ́n bá di pé wọ́n kó àwọn nǹkan wọ̀nyẹn wọ àárín ìlú wa. So orò jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé tó yẹ kéèyàn máa ṣe. Ẹ kíyèsí nígbà kan tá a bá bí ọmọ tẹ́yìn bá bí ọmọ wọ́n á bomi sí orí òkè lọ́dọ̀ tí wọ́n á bí yìí wọ́n á bomi sí wọ́n á dami sórí páànù wọ́n á pé kí ìyá rẹ̀ gbé kọjá. Tí ọmọ yẹn bá ti ké igbe tọmọ yẹn bá ké wọ́n mọ̀ wípé ǹjẹ́ lóòótọ́ ọmọ yìí ọmọ Jagun tàbí ọmọ wa ni. Àwọn tó àyè tí odò yẹn gbà mí ọmọ tí wọ́n bá bí bẹ́ẹ̀ yẹn wọ́n á gbé sínú ọpọ́n wọ́n á gbé kalẹ̀ nínú kíní odò yẹn. Tó bá rí wọ́n ti mọ̀ pé kí èso máa ń
nílẹ̀ Haúsá náà oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe bẹ́ẹ̀. Orò jẹ́ ọ̀nà tó mú ìdàgbàsókè wá, tí ó mú ìlọsíwájú wá, tí ó mú inú dùn wá, tí ó mú ìtẹ̀síwájú wá ní àdúgbò. Fásì ọmọdé jòjò ètò bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Ní ìlú Ìṣẹ́yìn bíi tí a bá ti fẹ́ sí orò fún ìlú, ètùtù ló jẹ́. Ètùtù làwọn bàbá wa pè àwọn onífá. Ètùtù yẹn ó jẹ́ bí àdúrà tàbí bí appeal to the gods of the land, pé ká júbà wọn, ká bá wọn onílẹ̀ sọ̀rọ̀. A sì ti nígbàgbọ́ nínú ilẹ̀ wa sí pé tẹ́ bá ti bá àwọn onílẹ̀ sọ̀rọ̀, tínú wọn bá ti dùn, kò sí ohun tẹ́ béèrè pé kí wọ́n ṣe fún yín tí wọn ò ní ṣe. Ìfún irú àwa ń bí náà nísìn gẹ́gẹ́ bí ìjagun ìlú, láti gbà wá sẹ́yìn làwọn bàbá ti máa kí okun a máa pe kí náà ní ìsokun tó jẹ́ pé jọ́kàrún ni nínú gbogbo wa àpá jẹrí. A máa kí just for peace to the gods of the land, pé kí bá tún bá tún sẹ́ o, káwọn aboyún o, kí lọ dásà gbà sókè lọ́tún tàbí lósì. So iṣẹ́ orò ó pọ̀ fún oko gidi gangan tí wọ́n àwọn èèyàn wá ń dásà pé láyé ìgbà kan oko ni ọ̀pọ̀lọpọ̀ wà, oko ni ọ̀pọ̀lọpọ̀ àbàbà wá ń dà. Wọ́n á fi orò oko níbẹ̀ ni pé àwọn ń bọ òrìṣà oko, orúkọ ẹ̀bẹ̀ ni pé àwọn ń bọ òrìṣà oko láti lè jẹ́ kí iṣu, èrè àti gbogbo ohun tí wọ́n bá gbìn kó yọ ọmọ dáadáa. So bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn. Ẹ wá má gbàgbé pé ogun ò jàjàjà kó jà ló Ìṣẹ́yìn. Àwọn orò tí wọ́n ń ṣe yẹn ni àwọn bíi rituals kìíní tí wọ́n ń ṣe yẹn, òun ló fà. Irú àwa tá a jọ dá ìlú sílẹ̀ báyìí papọ̀ nísìn, irú Jagun Ajíbọ́dẹ pẹ̀lú mi, bàbá orí òkè, àbọ̀ Ọ̀dọ̀fin àti Ìpalẹ̀, a ní àwọn orò kan tá a máa ṣe. Òun ló ń mú ìlú tẹ̀síwájú, òun ló ń mú ìlú dàgbàsókè. Ogun ò jàjàjà, ìyẹn pé nǹkan búburú ò lè kò gbọdọ̀ wọ àárín ìlú. So bí orò ṣe jẹ́ nìyẹn. Àlàǹkèrè. Ìlú tá à ń pè ní Ìṣẹ́yìn yìí, nígbà ìwáṣẹ̀ ìlú mọ̀kán ni àwọn bàbá wa ń pè é. Inú àwọn bíi mẹ́rin tó sì dá ìlú sílẹ̀, ibẹ̀ ni ìrìn àwọn bàbá ti wà yìí wà. Ó hàn sí wa gbangba pé àwa gan-an ni àkọ́kọ́, nítorí a rí kà, a sì tún gbọ́ lẹ́nu àwọn bàbá wa wípé ìgbà tí àwa tẹ̀dó ìran Ilé Ifẹ̀ Yorùbá gan wọn gidi gan làwa. Àwa ní Ìṣẹ́yìn Ilé Ifẹ̀ láti wá. Ọkàn jẹ́ pé àti Ilé Ifẹ̀ wá straight síbí yìí. Ṣẹ́rí nígbà náà àwọn agbára kan ni wọ́n máa lò. Kéèpé ọkàn yìí yóò kó òun lọ sọ́jà, irọ́. Ó ti ní àwọn agbára kan tí ó sọ fún wọn pé má ti lọ́jà, tó bá lọ́jà gbà báyìí jọ́ dọ̀là yóò dìgbà. Bí Ọ̀págun ni ti àwa ti jagun Ọ̀fíṣẹ́yìn là ní Jagun Ìṣẹ́yìn náà ni wọ́n lò. Ọ̀págun yẹn wọ́n gbé lọ ní wọ́n máa ṣàlàyé lọ fún wọn títí tí wọ́n èdèbí tí wọ́n lọ. Nígbà bá ní kí wọ́n jókòó, kí wọ́n sinmi, wọ́n á sinmi. Nígbà ìyá Ọ̀págun bá tún sọ̀rọ̀. So àwa gangan ni àkọ́kọ́, nítorí wípé ìgbà tí Jagun Ajíbọ́dẹ dé, àwọn Jagun Ajíbọ́dẹ gẹ́gẹ́ bí ìtàn, ọ̀nà Ẹgbẹ́ tí wọ́n gbà wọlé ọdẹ sì làwọn, ṣùgbọ́n ológun pọ́nbélé pure warrior ni àwa. So ìgbà tí wọ́n dé, wọ́n rí èéfín là sábà fi máa mọ̀ pé kankan àwọn èèyàn kan ń bẹ níbì kan. Ìgbà tó dé ọ̀dọ̀ wa, ó wá rí wípé ẹ̀yin ti kọ́lé kókó pẹ̀lú eléyìí. Ìgbòlẹ̀ adébí yìí, ó ti tójọ́ mẹ́ta. Ìtẹ̀yẹ́ ń bẹ láàrin àwa mẹ́ta àkọ́kọ́ tá a kọ́ dé, ó tójọ́ mẹ́ta. Ló fi hàn yí pé Jagun lọ́kọ́ dé. Òun wá sọ fún wa wípé Ajíbọ́dẹ, mo ń sọ yẹn, Jagun Ajíbọ́dẹ tó sì kejì, torí mo sọ fún yín pé àwa mẹ́rin ni Ọlọ́run fi ṣe sábàbí àti dá ìlú Ìṣẹ́yìn yìí sílẹ̀. Ọba náà nígbà tó ń dẹ̀gbẹ́ lọ, òun náà tún rí ẹnìkan ní Ìpókùn, ìyẹn là ń pè ní Àbá Ọ̀dọ̀fin Dèníyì. Òun rẹ́ nìkan
ìgbà tí ó tó bí ijọ́ mélòó kan ó mú tọ̀hún náà wá Abájagun ẹ ti wà ń bí yìí ó tójọ́ mélòó pẹ̀lú gbogbo ohun téèyàn ṣe yìí sàpètẹ́ náà bá wo structure léyìí ẹ ti rí tó tuntun ẹ ti rí ìtẹ́ pé àbáláyé ni so bẹ́ẹ̀ ni wọ́n ti dọ̀rẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ Jagun gan-an ni nígbà náà Jagun Làdó ni wọ́n ń pè nítorí Ìwọ̀yà láti ẹ̀ kọ́kọ́ dé sí kìí ṣe bí yìí ìgbà tí wọ́n ń bọ̀ láti Ifẹ̀ wọ́n kọ́ lọ sí Ìjẹ̀bú Òde láti Ìjẹ̀bú wọ́n rí ọ̀gán ni wá tá à ń ja ogun Fúlàní ni Atọ́batọ́lẹ̀ Ìlọrin kò sí ìta wọn bá wọn jà ti Ọ̀yọ́ wọn bá wọn jà nínú àwọn ogun wọ̀nyẹn ìgbà tí wọ́n kúrò ń bẹ̀ tí wọ́n ń bọ̀ sẹ́mu sọ pé agbára tí wọ́n ń lò ń bí ọba darí wọn sí ni wọ́n kọ́ lọ sí ibì kan tá à ń pè ní Làlátẹ̀ ṣùgbọ́n Làlátẹ̀ kò ń jẹ́ ní láàrin kókó tí wọ́n dúró sí yẹn wọ́n pe kókó yẹn ní Làálà ń bẹ̀ ní Làlátẹ̀ ti jáde ìsinsin ìfún wọ́n ń jẹ oyè Jagun yìí gan níbẹ̀ di àsìkò yìí ìgbà tí wọ́n ń bọ̀ tí ẹ̀mí yẹn darí wọn bí tí wọ́n ń pè ní Ìwọ̀yà irú agbára tá à ń pè ní orò yẹn náà táwọn náà kó wá ọ̀pọ̀lọpọ̀ kíní yẹn ń gbà náà kì í bá obìnrin gbé nínú ilé wọn láti kó lọ sí orí òkè kan bí tá à ń pè ní Àmọ́lédì nìyí a sì gbọ́ wípé nígbà tí ogun ń bẹ gidi gan bí ẹnìkan bá ti farapa tó bá yẹ ti lè dé Àmọ́lé yẹn oyè ni àmọ́ ilé àwọn yàrá wà ń bẹ wọ́n sọ fún àpótó 6 àwọn míì wọ́n ní fìtílà ẹyọkan ní ibì kan bẹ tó á jẹ́ pé ọba sálọgbẹ́ tàbó gé lọ́wọ́ ṣe báyìí tó bá ti wọ yóò sàn wọ́n wí fún wa àwa náà débẹ̀rẹ̀ ń gbà kékeré wa ṣùgbọ́n gbà tí ìmọ́lẹ̀ ẹ̀sìn ti dé tá a ti gbà lódìkodì gbogbo àwọn kan wọ̀nyẹn láti sọnù so Jagun gan ló kọ́ dé ọ̀dẹ̀ yẹn pé Jagun tiwa tí ń pè ní Jagun Ìṣẹ̀yìn nísìnyí òun ló kọ́ dé gbígbọ́ Ọ̀yá Jagun Àjíbọ̀dẹ̀ títẹ̀lé rẹ̀ ní Àábà Ọ̀dọ̀fin ìgbà tá a kọ́ wà yẹn tá à ń jẹ́ ìlú mọ̀kín kò ju 3 bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ máa wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ni ẹ wo orú gbó báyìí igbó ni gbogbo bí ìgbà kan tí ẹ̀yin bá dé lágbájá mo fẹ́ wọ̀ ọ̀yá lọ fi síbí lọ fi sọ́hùn ló jẹ́ kí ìlú yẹn máa tàn jẹ́ o dé nísìn o jẹ́ ọ̀rẹ́ mi o fẹ́ kọ́lé ọ̀yá bọ́sàgbàlá ń bẹ̀rẹ̀ ẹnìkan tó jẹ́ ọjọ́ rẹ̀ bọ́ sókè ń bẹ̀yẹn òun ló mú ìlú lọ jẹ́jẹ́jẹ́ ló mú tàn then kíní kan ń bẹ tí a fẹ́ kó máa yé àwọn ènìyàn bí àwọn bàbá sì sọ fún wa kì í ṣe wípé Àábà Ọ̀dọ̀fin tàbí Àábà Ọ̀dọ̀ Ọba tàbí bàbá tá à ń pè ní orí òkè òun lọ́pọ̀ dé kò rí bẹ́ẹ̀ rárá èèyàn lè bi àwọn méjì yòókù nínú àwa 4 ṣùgbọ́n nígbà tí wọ́n dé torí mo sọ fún mi pé ogun pọ́nbélé làwọn bàbá wa ń ṣe wọ́n kàn ń dẹ̀gbẹ́sẹ̀ láti máa fi jẹun bá máa jẹran sí gbàsà wọn ni àwọn ni wọ́n bá bí àwa sì gbà á wá láti ọ̀nà Ìjẹ̀bú Òde bẹ́ẹ̀ làwọn náà gbà wọ̀lú agbára tí àwọn bàbá wa sì sọ tá a kà nínú ìwé tó ìtúwà ti tẹrú tọmọ tó sì mọ̀ nílùú Ìṣẹ̀yìn ni pé adìẹ nítorí oníṣàngó ni wọ́n ẹdìẹ ni àwọn ń lò àkókò a gbọ́ pé tí wọ́n bá ti fi odò yẹn wọ́n bá ti mú ẹdìẹ yẹn tí wọ́n mú lọ́wọ́ wọ́n á gbé sẹ́gbẹ̀ẹ́ odò pé bóyá kò mú mi tó bá ti mú mi ẹ máa lọ jùmọ̀ ẹ tẹ̀síwájú ẹ súnmọ́wájú díẹ̀ sí títí tí wọ́n dé odò kan tí ó wà ní ọ̀nà Àlàmọ́lẹ̀ yẹn tá à ń pè ní adìẹ òmu ìgbà tí wọ́n débẹ̀ yẹn tí wọ́n fi adìẹ yẹn sílẹ̀ tí òmu mi ó fi hàn pé lókè rẹ̀ báyìí ibẹ̀ ni ìtẹ̀dó wọn wà ibẹ̀ ni ó sì sàn wọ́n fowó tí ó sàn wọ́n fọmọ tí ó sàn wọ́n fálùbáràkà. níbí yìí tẹ́lẹ̀ Ifá pọ́nbélé ní sẹ́mo sọ pé àwọn ológun ni àwa ni Ajíbọ́dé ni Àábà Ọ̀dọ̀sẹ́yìn ni bíi ológun ni wọ́n bíi Ifá ni wọ́n máa dí títí ọba àkọ́kọ́ tá à ń pè ní Ẹbẹdí tó fi di pé òrò wọlé ṣé wàá mọ̀ pé àwọn tá à ń gbà tó ń jẹ́ ọ̀rẹ́ wa àwọn náà máa ní òòṣà kọ̀ọ̀kan ẹ wò nígbà tí ọba dé fún àpẹẹrẹ tí wọ́n tú ẹrù wọn wò wọ́n rí àmì pé olóyè ni wọ́n rí àmì kele Ṣàngó lára wọn
ní wọ́n fi mọ̀ pé yes àwọn èèyàn báyìí ni. Ìgbà tí àwọn àdúgbò kan nílẹ̀ yìí tá à ń pè ní Kòso tí wọ́n dé láyé ọba karùn-ún Àsẹ́yìn tá à ń pè ní Òkóró, ìgbà tí wọ́n dọ́dọ̀ wá ń bì ta torí pé ẹlẹ́bọ là wà, onífá là wà, tí wọ́n tú ẹrù wọn wò wọ́n rí i pé eléégún ni, wọ́n rí àmì kele eégún, wọ́n bá ní òkè ẹ bọ́ sí òkè àṣẹ̀sí ń bẹ̀ yẹn, wọ́n máa rí àwọn àmì yẹn, àwọn bàbá yẹn máa rí àmì yẹn, tàbí kí wọ́n sọ fún wa pé òòṣà táwọn ń sìn ní. Lẹ́yìn tí orò ti bẹ̀rẹ̀ ni àwọn òòṣà mìíràn dé, àwọn òòṣà mìíràn tí sì ń dé yẹn, àwọn tá à ń gbà lálejò yẹn àwọn ni wọ́n ń kó òòṣà yẹn wá, àwọn tá à ń gbà lálejò tó dàbí ọ̀rẹ́ wa pé ẹ̀nà wa múlẹ̀ dún bí ẹ̀ẹ̀kan rí wọn á kàn sọ pé tó èyí táwọn ń sìn ní ọyẹ yẹn bẹ̀rẹ̀. So lẹ́yìn orò yẹn làwọn òòṣà míì wọ̀nyẹn ṣẹ̀ṣẹ̀ dé gbẹ́pẹ́ yẹ̀yà ni. Oníkó tiwa ń bẹ̀ pé àwa ló lórí, Jagun tiwa òun ló lórí là máa fi gbé oníkó yẹn láti yẹ ọba sí. Ẹ má gbàgbé pé àsìkò yẹn mo sọ fún ẹ pé ńgbà wọn ń kó àwọn ẹrù yẹn bọ̀, bọ́tẹ̀ jẹ́ pé àwọn obìnrin tí ò tí ì mọ ọkùnrin ló ń kẹ́rù lé lórí. Mo fẹ́ kẹ́ tiẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá gan ẹnu obìnrin èébò tó tọkùnrin. So tó bá ti fẹ́ ṣe àwọn nǹkan bọ́ ń bá wọ̀nyẹn wọn ò ní fẹ́ kí àwọn obìnrin wà ń bẹ̀ kí àṣírí wọ̀nyẹn má máa tú. Tẹ́ bá wò gbà orò gan ẹ rí i pé àsìkò tẹ́ yẹ káwọn obìnrin yẹn jáde ó kéré ju wọn sì lè jáde lọ. So bíi pé àwa ni orí lóníkó tiwa, oníkó kejì tá à ń pè lóníkó tán àwọn òtẹ́ yẹn bá wa ni, oníkó ọba lọ́jẹ́ àwọn náà kàn fẹ́ fi ṣe pé tó nígbà wọn à ń ṣe nǹkan yìí fún wa kò ní dá káwa náà dákẹ́ ká má ṣe, àwọn ọ̀tán ni. Níbẹ̀ ni onífá ọba wà. Ifun ìtẹ́gbẹ́ jáde ní ilẹ̀ tán ilẹ̀ ọ̀tán nígbà tí wọ́n dé tí wọ́n pa sọ fún wọn pé légún ni wọ́n, oníṣègùn ni wọ́n kó kole wọ́n kó gbà wọ́n fẹ́ máa pé ń bo làwọn ó tó èyí sí. Ẹ jẹ́ kí lágbájá ìdún bíi kò ní láti lè rí ilẹ̀ wọn báyìí ilẹ̀ ti tán. Bí ìtàn gan ti jáde nínú pé ilẹ̀ tán ọba di pé ìpalẹ̀ a mú wọn lọ sí ẹ̀yìnkùnlé Jagun níbí, ẹ̀yìnkùnlé wa wọ́n mú wọn sí. So àwọn akẹ́ṣọ́ọ̀tì kìíní yẹn nísìn à ń pè ní ẹ̀kúnlé. So àwọn yẹn náà wọ́n fi wò wá ni. Ẹ bá sì wò ó gan lásìkò orò yẹn gan ẹ rí i pé wọn ò lágbára tó tìbí yìí, ṣùgbọ́n láti fi rẹpẹsẹ́ǹtì ọba láti fi ṣàṣojú ọba yìí pé àwọn rí sí ẹ̀yìn. Ẹ rí i pé tá a bá wò gbangba mi wọ́n máa pé Jagun ní Abọ́rẹ̀, Abọ́rẹ̀ sánípò kan náà ti ń ṣe. Bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ ẹgbẹ́ kan tó jẹ́ akọ̀wé ó yàtọ̀ sẹ́ni tí ò sínú ẹgbẹ́ yẹn, akọ̀wé sì yàtọ̀ sí alága. Tí wọ́n bá ti ẹni tí ta bá ti fẹ́ ṣe nísìnyí Jagun làdó bíi tá à ń dàpè ní Jagun sẹ́yìn ó gbọ́dọ̀ mọ̀. So ẹ fún àpẹẹrẹ ẹ̀rí tó bá fẹ́ bọ ẹbẹ dí orí ẹran tí a bá lò tí a fi rúbọ ni wọn ó gbé fún àwa ní báyìí. Àwa náà gbọ́dọ̀ jẹ́ tá a bá délé ọ̀rẹ́ ẹbẹ dí yẹn tí í ṣe Jagun ìgbà kan lọ́dọ̀ àbí tá ń pèlè lékùrè lòun náà láàfin bọ. Nígbà tó pé lékùrè délẹ̀ tóun túlẹ̀ tó dókè elékùrè tiwa náà disappear ni. Tí ẹ mọ́tẹ́ fẹ́ fi kún kó tó pé ń tẹ̀síwájú láyé ìgbà kan kí ni yẹn ti mú àwọn bàbá wa la òun yẹn fẹ́ ká pé èèyàn ó sìnkú wọn. Tíjà bá dé tó di ọmọ yẹn kàn lè fẹsẹ̀ gbálẹ̀ pì báyìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí ó ti disappear ó ti lọ. Láyé ìgbà ni wọ́n pọ̀, àwọn Jagun yẹn pọ̀ gan-an tó yẹ pé wọ́n lọ ti àríbí òkun. Ṣùgbọ́n láti bíi 14 wá sí ibi mo wà yìí àwọn àrí òkun wọn. Ẹ rí i pé mo sọ pé nígbà táwa ń bọ̀ àkọ́dé síbí Ìwọ̀yà la dúró sí táwọn bàbá fi lọ kó gba agbára tí wọ́n kó lọ sí àmúlé. Àwọn agbára yẹn náà wọ́n wá ẹ sì má gbàgbé pé èèyàn ò pọ̀. Ẹ wo bí nísìn sí òkè Ẹ̀sàgbé Ajíbọ́dé wa kì í sọ̀rọ̀ bùsẹ̀ kan àtààbọ̀, ibi sí bàbá orí òkè wa kì í sọ̀rọ̀ bùsọ̀ 4, ibi tí ìpàlẹ̀ wà ní tí ìpàlẹ̀ wà kò lè tó bùsọ̀ bíi 2 síbí. So wọ́n ní àwọn kẹ̀kẹ́ tó gbọ́dọ̀ máa fi dáàbò bo ara wọn. Wọ́n ní ẹ̀rí pé wọ́n ní kọjá ló sẹ́yìn rẹ̀. Ìfúngbà wọn bá jókòó torí ńgbà tí wọ́n ríra wọn tí wọ́n máa ṣèpàdé ní
ọjọ́ karùn-ún ọ̀rọ̀ ọ̀run yẹn náà làwa náà ń ṣèṣokùn wọ́n sì ń ṣe ọjà wọ́n ń sin ọjà yẹn kẹ̀jẹ́ kó ti di ọjà ojoojúmọ́ àsìkò yẹn wọ́n ní ohun tí wọ́n máa fi sílẹ̀ tó jẹ́ pé bí wọ́n bá dé bẹ̀rẹ̀ kó bá dé kò ní lè àtáàkì wọn oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe orúkẹ́ jẹ́ ọ̀kan nínú rẹ̀ tó jẹ́ gbòógì ni ó jẹ́ gbòógì ni ẹ wo mo sọ bẹ́ẹ̀ náà pé tá a bá bímọ á pè á sọ̀rọ̀ ó lé orò tí wọ́n ṣe yẹn ẹ rí i pé kó lè mú tẹ̀síwájú kò ní sí pé ẹni ó gbé jẹ kò sí pé ńlọ ilẹ̀ kan yọ dàbò rẹ̀ kò ní sí pé ńlọ náà kọ ìjàmbá kan wá sí wọ́n ti ṣe kìíní yẹn sí ara wọn so ó pé ẹ̀ka bẹ́ẹ̀ yẹn but mo mọ̀ pẹ̀lú wọn bá tí mo kà ń bẹ̀ ni ìgbà tó bá dé ni mo mọ̀ dáadáa fún ọmọ kékeré jagun níbi ìgbọ́dọ̀ mọ̀ ibí yìí ni wọ́n ń sin àwọn ọba sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àwọn onígànbọ́ ó lé lọ ọba bíi 5 sí 6 tí wọ́n sin bíi irú Ògbólú ọ̀dọ̀ wa ni Olúwo ọ̀dọ̀ wa ni Olúafẹ́ ọ̀dọ̀ wa ni gbogbo àwọn òkúrú tí ń dáko yẹn ọ̀dọ̀ wa ni ṣùgbọ́n odò kan náà tó la ìlú Ìṣẹ́yìn kọjá tó dàbẹ̀ kó dá ẹ̀sẹ̀ǹsì méjì tá à ń pè ní odò Ọ̀gbà òun làwọn bàbá wa sọ pé ó kún nígbà kan ń gbé mi náà wà ní kékeré pákó ni wọ́n tẹ́ sí odò yẹn bẹ́ẹ̀ ni bá máa sáré kọjá rẹ̀ gbèrè ẹ̀ máa tí wọ́n máa gbùrùgbùrù odò yẹn òjò wá rọ̀ gan-an ọ wá wọ̀ pákó yẹn lọ àti bọ́ sókè lọ́hùn nira àti bọ́ síbí iná nígbà wọn á túfọ̀ fún wọn nítorí ìfúnbọ́ bá kú gan tí èjì sínsìn àwa wọn kọ wá túfọ̀ fún gẹ́gẹ́ bí olórí lílọ tó á di pé àì máa tu ọba òkú sì ti ń di ìjọ́ kẹta bóyá àwọn bàbá wa ò mọ àǹfààní tí ọba jẹ́ fún wa ládùúgbò yìí nísìn bóyá yẹn máa gbé lọ ìyẹn ará tán mo yìí sọ fún yín lẹ́ẹ̀kan pé ìtàn àwọn onífá ọba ni ìwọ̀n ò wá sọ́dọ̀ ẹlòmíín inú àwa tá a dálù sílẹ̀ tó ju jagun náà lọ kó rí pé wọ́n wá lọ sin ọba sí ìtàn bí à ń ṣe ń ṣe Ẹbẹdí gẹ́lẹ́ bẹ́ẹ̀ gan-an là ń ṣe Elékùrè nígbà tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo sọ wípé Ẹbẹdí jẹ́ ọ̀rẹ́ fún Elékùrè torí àwọn alágbára ni ìgbà tó gbé agbára yẹn tó kó àwọn agbára yẹn dé Elékùrè ló pé ìgbà tí ìbínú ó dé láàrin ara wọn wá sí a lè rí báyìí tó ń wọlé tí wà náà wọlé ni mo lè sọ síwájú sí wípé tá a bá lọ bọ Ẹbẹdí yẹn nísìn orí rẹ̀ ẹnìkan kan ọgbọ́n ògé nǹkan kan bẹ́ẹ̀ gé wọ́n fi ṣó wa gẹ́gẹ́ bí olórí nílùú orí ẹran yẹn ni wọ́n gbé wá fún wa bẹ́ẹ̀ gẹ́lẹ́ tí wọ́n bá dẹ̀gbẹ́ yẹn wọ́n sọ fún wa ìyẹn làwa náà wà ń ṣe láti fi ṣe ìrántí bàbá wa nígbà táwọn tó jálejò tí wọ́n bá wa bọ́ tí wọ́n gbé wa lárugẹ àwa wà ń kọ́ so ní làwa náà máa dẹ̀gbẹ́ Elékùrè bí à ń ṣe ń dẹ̀gbẹ́ ti Ẹbẹdí bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọ́n ń dẹ̀gbẹ́ ti Elékùrè tí wọ́n bá sì dé tí wọ́n bá parí tí wọ́n bá ṣe gbogbo nǹkan tán so à á mú díẹ̀ náà lọ fáwọn pé tó gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọ̀. Ihun tí tó ṣẹlẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ gan ni wípé àwa mẹ́rin gbogbo wa ń sọ pé adálù Ìṣẹ̀yìn sílẹ̀ èèyàn 3 lọ́kọ́ dé Jagun Ìṣẹ̀yìn ti bí Jagun Làdó Jagun Ajíbọ́dẹ àti bàbá orí òkè ibẹ̀ ni àwọn bàbá wa máa ń ṣe ìpàdé ní ọ̀rọ̀ ọ̀run jọ́karùn sẹ́mọ̀ ológun làwa àwọn Ajíbọ́dẹ náà ológun àgbẹ̀ni àti wọ́n ń ta apẹ̀rẹ̀ ni wọ́n tí bàbá àtọ̀hún àwọn ń dáko àwọn náà tún pẹ̀rẹ̀ wọ́n ń ta tí wọ́n bá ti á dé bẹ́ẹ̀ ni wọ́n mú ọjọ́ kan tí wọ́n máa pàdé ọjọ́ tí wọ́n bá pàdé yẹn òkúta yẹn wọ́n gbé kalẹ̀ níbẹ̀ orí òkúta yẹn ni wọ́n jókòó wọ́n máa sọ báwo ni ìdílé ṣe rí nígbà láìnú ìjà àrùn tá a ti ṣe sẹ́rẹ̀ kò kàn wá pọ̀ ọmọ jẹ sí ẹni tó fẹ́ bímọ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ọmọ bí ọyá bàbá Jagun kí n láásì torí pé Jagun ló jẹ́ bíi chairman wọn lásìkò yẹn ẹ lọ mú kinní yìí fún ṣẹ̀ṣẹ̀ ń dùn ni wọ́n máa fẹsẹ̀ pa ẹ lọ sí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ òkúta 3 yẹn fi hàn wá àwọn 3 àkọ́kọ́ tó kó dé tí í ṣe Jagun Ìlàdó Jagun Ajíbọ́dẹ àti
àbá ọ̀dọ̀fin ó wà níbẹ̀ nísinsìnyí tó fi hàn ibi tí wọ́n máa jókòó ifun ìtẹ́ tó fi hàn wá bí àwọn bàbá wa ṣe máa rìn lọ lọ́jọ́ yẹn tí wọ́n máa rìn tí wọ́n fi lọ bí mítìn yẹn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni à máa rìn lásìkò orò bí wọ́n ṣe máa rìn lọ bẹ̀ yẹn bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà láàrin ìdí tí ò fi sí kún wa nǹkan wọn bí nìyẹn kún wa nǹkan kan tẹ́ ń gbọ́ nígbòmíràn yẹn àwọn ọmọ wọn tó ti gbé ẹ̀sìn rù lọ́fà nítorí ńgbà tẹ́ ti mọ̀ pé ọ̀nà ibi òrò tí ń gbà níhùn láti àbáláyé láti ibi 100 ọdún sẹ́yìn tẹ́ wá tún á lọ kọ́ ilé ìjọsìn yín síbẹ̀ tẹ́ mọ̀ pé bí àwọn fa ìjẹ̀gbọ̀n lẹ́sẹ̀ nìyẹn nítorí gbogbo ìgbà tá a wà ń bẹ̀rẹ̀ ní ìlú mọ̀kín là ń sì ń jẹ́ ìlú mọ̀kín là ń jẹ́ ìkẹyìn ní ìpàlẹ̀ tó dé ìpàlẹ̀ yẹn bàbá ọ̀dọ́ torí ìsàlẹ̀ ọgbà bẹ́ẹ̀ là ń wà bàbá ọ̀dọ́ Jagun ni wọ́n ń jẹ́ gbogbo àwọn táwọn sọ yẹn náà ẹnì kọ̀ọ̀kan wọn lórúkọ nǹkan fẹ́ máa fi Àyìnlá pe Òjó kí n máa fòjó pààyàn ló jẹ́ ń sọ gerere báyìí. ìgbà yẹn pé à ń gbé agbára ń bì láti fi ṣèrànlọ́wọ́ ni bí mo sọ fún Jagun ọjọ́ mélòó ni tí bá ní tú tẹ̀ Jagun lẹ̀ àwọn kọ̀ọ̀kan tí ń lo ogun wọ́n ò fìyàn sí ni bẹ́ẹ̀ bá wọn lọ jẹ olórí a jẹ́ pé tẹ bá mú mi tí n bá jọba kí ni àwọn yòókù ó wí olórí sí làwà bàbá ní ó kúkú dára ká mú àlejò ká máa tọ́ sọ́nà pé ṣe báyìí rìn báyìí sọ báyìí so a mú ọba kankan nínú wa pé ìwọ jẹ ọba ṣùgbọ́n gẹ́gẹ́ bí olórí ńgbà náà Jagun wa yìí lọ jẹ olórí nígbà Ọlọ́run ó tún ṣe ọ̀pẹ́ kó jìnnà náà tó di pé tí àwọn ọba yìí dé tí wọ́n tú ẹrù wọn wò bẹ́ẹ̀ wọ́n ti rí i pé àṣé ìdílé Ọlọ́bàdé ni wọ́n ti wá ṣùgbọ́n àwa lè máa jẹ́ àfọ̀bàjẹ́ láyé yẹn títí dáyé àwọn onígbọ̀ngbọ́ àwa la máa darí ẹ̀ mo rántí dáadáa nígbà tí Adéyẹrí wà mo mọ̀ ọ̀dọ̀ àwọn àgbààgbà kan ní Làdó yìí tí ó máa wá tí ó máa bí mọ̀ ìbí a máa béèrè ìbéèrè a máa béèrè ìmọ̀ràn a máa béèrè ìtọ́sọ́nà ẹ bá sì wo àsìkò yẹn ẹ rí i pé ìgbà yẹn lẹ́ni tó bá wà láyé tí ìsàmù akékèké tí ó mọ̀ mo rí i pé ìgbà yẹn ó túbà ó túṣẹ a wá tàn lọ a rí àwọn ọmọ wa tó wà lájàṣẹ́ ṣíṣe yìí náà ni a lọ bẹ̀ a lọ sí Ìṣẹ́yìn odò a káàkiri kí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n nígbà tí léyìí dé yẹn oyè tí wọ́n dé àwa là ń jẹ́ àfọ̀bàjẹ́ àwa là ń tọ́ wọn sọ́nà. ẹ wo orúgi kan tí owó tó dúró yẹn bàbá tèmi gan bá aláyé tí wọ́n ti gbìn ní ibí yìí ni wọ́n sin àwọn ọba yẹn sí ní Ìlàdó kó tó di pé odò Ọ̀gbá kún omi gbé bíríìjì tàbí pákó tí wọ́n tẹ́ sórí ẹ̀ tó fi di pé wọ́n lọ sí àwọn ọba sí ìtàn a sì fẹ́ kẹ́ mọ̀ yìí pé ìtẹ́ ìṣe ara ọ̀kan nínú àwọn tó dá ìlú sílẹ̀ torí pé Jagun jẹ́ olórí ni wọ́n fi ń sin àwọn ọba sí Ìlàdó torí pé Jagun jẹ́ olórí torí rẹ̀ ni tí wọ́n bá ń bọ Ẹbẹ̀dí tó fi di wípé wọ́n ó gbé orí ẹ̀rẹ̀ yẹn fún wa torí pé a jẹ́ olórí ẹ̀rẹ̀ àmì àwọn mẹ́ta nínú ti àwọn ọba yẹn a máa fi jókòó tí wọ́n máa brainstorm báwo ni development ìlú báwo làwọn aláboyún ohun tá à ń pè ní bí òròde kínní kí la lè ṣe táwọn ẹranko burúkú bá dé kí lè ṣe lọ́tún sí lọ́sìn bí lọ́ọ́ sá ṣe lọ síwájú wọn máa jíròrò rẹ̀ ní ọjọ́ karùn-ún. kí a rí wípé ibi bàbá wa gẹ́gẹ́ bí orò ta ní ọwọ́ àfọ̀dàgbàsókè ọwọ́ àfọ̀dùnú ọwọ́ àfọ̀gbéga ọwọ́ àfẹ́kọ̀ọ́ káwọn náà máa bá ẹ̀kọ́ wọn lọ. Ìṣẹ́yìn àwa máa sọ òtítọ́ ni kó títọ́ jẹ́ wọ́ọ̀túwọ́ọ̀tù ibikíbi tí wọ́n bá ti wà. Ibi kí wọ́n bá ta kí wọ́n gbìyànjú láti gbé ibi àti bí wọ̀nyí náà kí wọ́n gbé ga kí wọ́n gbé ibi àti wọ̀nyí náà kí wọ́n gbé ga kò síbi tí ò sì ṣòro kékeré. Ọ̀nà sọ pé èyí wá ṣe ìwọ̀n yìí ṣe àdéhùn dìde iṣẹ́ lẹ́nu sí wa dàgbà yìí torí ibi tá a bá wà ibi tí èèyàn bá ń gbé lèèyàn ṣe ibi tí èèyàn bá wà lèèyàn mú rọ̀ wọ́n
ọjọ́ kùnrin ọjọ́ obìnrin ọjọ́ ọmọ iléèwé ọjọ́ àwọn lẹ́tọ́rà tí ń kọ́ wọn kó wọ́n máa dá lé sẹ́yìn sí Ìṣẹ̀yìn kí ìyàtọ̀ lè bá ìlú Ìṣẹ̀yìn kí dàgbàsókè nípa ẹ̀kọ́ nípa health bóyá bí ìlera gbogbo wọ̀nyẹn ó lè wà ní Ìṣẹ̀yìn. ó lè wà tó bá wà irú ìṣẹ̀ṣe tẹ́ ń sọ tí wọ́n ń jà yẹn kò ní sí irú àwọn ìjà yẹn mọ́ nítorí yóò yẹ wọn pé kò síbi tí wọ́n èyí ṣe ṣẹ̀ṣe. ó ṣe ṣe kárí àwọn kan tí wọ́n ń wò wá báyìí ṣé ní iṣẹ́ lè yan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tábàárà àwọn ọmọ Ìṣẹ̀yìn bóyá tó fẹ́ pé ìbóyá ní ìbéèrè kan àbí méjì. nọ́mbà ìbánisọ̀rọ̀ òun ni 081 23 96 1960 lẹ́ẹ̀kan sí 081 23 96 1960. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.